ilé ìwòsàn UCH tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbajúmọ̀ ọ̀dọ́mọbìnrin olórin ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé tí ìròyìn ikú ẹ̀ tó sì ń mì Nàìjíríà títì ní ìyẹn Àdùkẹ́ Àjàyí, ẹni tó pèèyàn mọ̀ sí Àdùkẹ́ Gold. Wọ́n mà ti sọ̀rọ̀ lórí irú ikú tó pa ọmọbìnrin náà. Wọ́n sì jẹ́ kó sọ àsìkò tó dé sọ́dọ̀ wọn, nǹkan tó wá ṣe àti ibi tó kú sí. Ẹ rántí wípé lẹ́yìn ikú Àdùkẹ́ Gold lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 12 oṣù kẹjọ tá a wà yìí, ìní fọ́nrán fídíò kan níbi tí àwọn ọ̀rẹ́ àti ará Àdùkẹ́ Gold tó ti gba ilé ìwòsàn UCH lọ tó sì ń pariwo pé wọn ò fẹ́ gbé òkú ẹ̀ sílẹ̀ fún àwọn láti alẹ́ ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí tó ti jáde láyé. Ṣùgbọ́n nígbà tí agbẹnusọ ilé ìwòsàn UCH tí ó ń sọ̀rọ̀ yan arábìnrin Fúnmiláyọ̀ Adétúyìbí tó ń bá iléeṣẹ́ ìròyìn BBC sọ̀rọ̀ ló máa ṣàlàyé gbogbo ohun táwọn èèyàn mọ̀ àti bí Àdùkẹ́ Gold ṣe kú, àsìkò tó kú, ibi tó kú sí àti ìgbà tó dé ọ̀dọ̀ wọn. Nígbà tí arábìnrin Fúnmiláyọ̀ Adétúyìbí, ìyá agbẹnusọ ilé ìwòsàn UCH tó ń sọ̀rọ̀, ó ní ọjọ́ 3 oṣù kẹjọ tá a wà yìí ni wọ́n gbé Àdùkẹ́ Gold dé ọ̀dọ̀ àwọn èèyàn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ó ní ilé ìwòsàn Ọlábísí Ọ̀nàbànjọ Teaching Hospital tó wà ní ìpínlẹ̀ Ògùn ni ló ti gba ìtọ́jú. Nígbà tí agbára wọn ò sì gbé ìtọ́jú náà ni wọ́n ní ká máa gbé bọ̀ wá sí ọ̀dọ̀ àwọn. Ó ní ọjọ́ 3 oṣù kẹjọ ní Àdùkẹ́ Gold ló dé ọ̀dọ̀ àwọn, ṣùgbọ́n òun ò ní sọ àìsàn tó ń ṣe nítorí pé kò bá ìlànà iṣẹ́ àwọn mu. Arábìnrin Fúnmiláyọ̀ Adétúyìbí wá jẹ́ kó di mọ̀ wípé nígbà tí Àdùkẹ́ Gold dé, àsìkò tó kú, àsìkò tó fẹ́ lọ ṣe àwọn àyẹ̀wò kan ìyẹn diagnosis, ó ní ìròyìn ayélujára, ìròyìn òfégè ní àwọn tó ń gbé ìròyìn kiri pé ibi tó ti ń ṣiṣẹ́ abẹ fún oyún ojú ìyún fibroid ti gbajúmọ̀ oníròyìn Ìbàdàn kan tó sọ lórí rédíò onírọ̀lẹ́ nínú náà ń pa. Ó ní kò sóòótọ́ nínú ẹ̀ nítorí pé wọn ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ rárá tó fi kú. Obìnrin náà jẹ́ kó di mọ̀ pé ìdí tí àwọn ò fi tètè gbé òkú ẹ̀ sílẹ̀ fún àwọn ọ̀rẹ́ Àdùkẹ́ Gold tó ń bínú ni pé ibi tó kú sí wọ́n rò pé ibi tó ti ń ṣiṣẹ́ abẹ ni. Ó ní ibẹ̀ kọ́ ni wọn yóò sì ti kọ ìwé ẹ̀rí ikú ìyún death certificate. Ó lélẹ̀ ló jẹ́ káwọn pẹ́ gbé òkú ẹ̀ sílẹ̀, káwọn sì sọ fún wọn pé ibi tó ti lọ ṣe àyẹ̀wò tó kú sí ibẹ̀ gan-an ni wọn yóò ti kọ ìwé ẹ̀rí ikú ìyún death certificate ẹ̀. Ó ní nǹkan tó fà á rèé tó fi di pé àwọn ò tètè gbé òkú ẹ̀ sílẹ̀.